Aláròyé máa wí o. Katapila ní gómìnà Adémọ́lá Adélékè kò sẹ́ni tó lè dá dúró nínú ìbò tó ń bọ̀ yìí Bámidélé. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àríwá Ẹdẹ, gúúsù Ẹdẹ, Ẹgbẹ́dọ̀rẹ́ àti Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀nàrẹ́bù Bámidélé Salam ti sọ wípé kò sóhunkóhun tó lè ní kí gómìnà Adémọ́lá Adélékè má jáwé olúborí nínú ìdìbò gómìnà tó ń bọ̀ yìí. Ó ní bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ ní ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí yóò jẹ́ fún Adélékè nítorí ó ti ṣe dáadáa ní sáà àkọ́kọ́. Àwọn ará ìlú yóò sì fi tinútinú wọn tún yàn án lẹ́ẹ̀kejì. Lásìkò tó ń gbé ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì 10 àti alùpùpù 150 fún àwọn aṣojú ẹgbẹ́ Accord ní ẹkùn ìdìbò rẹ̀ láìpẹ́ yìí ló sọ̀rọ̀ náà di mímọ̀. Ó ní òun gbé ìgbésẹ̀ náà láti jẹ́ kí ìpolongo ìbò fún gómìnà Adémọ́lá Adélékè láti ojúlé dé ojúlé káàkiri àwọn ìlú tó wà ní ẹkùn ìdìbò náà rọrùn fún àwọn alákòóso ọ̀hún ni. Salam, ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣàkóso àwọn oníròyìn nínú ìgbìmọ̀ tó ń polongo ìbò fún sáà kejì Adélékè, ṣàlàyé pé àwọn alákòóso káàkiri wọ́ọ̀dù 42 tó wà lẹ́kùn ìdìbò ọ̀hún lòún gbé bọ́ọ̀sì àti alùpùpù náà fún. Ó rọ̀ wọ́n láti rí iṣẹ́ náà bíi ti ara wọn. Ó ní gómìnà Adélékè ti mú un rọrùn nípasẹ̀ onírúurú ipa tó ti ní káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣe ni wọ́n kàn ní láti máa fohùn réré àwọn iṣẹ́ yìí káàkiri gẹ́gẹ́ bí ìrántí. Níbi ètò náà ni ẹ̀gbọ́n gómìnà Yèyé Modúpẹ́ọlá Adélékè Sanni ti gbóṣùbà fún Salam. Ó sì gba àwọn tó jẹ́ àǹfààní rẹ̀ nímọ̀ràn láti máa fẹ̀sọ̀ ṣe lójú pópó. Alákòóso àgbà fún ìgbìmọ̀ ìpolongo ìbò fún Adélékè, Sẹ́nẹ́tọ̀ Lérè Oyèwùmí, sọ pé ìgbésẹ̀ náà fi Salam hàn gẹ́gẹ́ bí olóṣèlú ẹsẹ̀ kùkú tó sì ń fẹ́ ìdàgbàsókè. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.